akóyanganyangan bára abúlé o ẹ wá wá akóyanganyangan bára abúlé akóyanganyangan bára abúlé o ẹ wá wá akóyanganyangan bára abúlé ẹni tí ó ṣàgbẹ̀ tó ń wáṣu eléyìí ó ṣàgbẹ̀ òun wáṣu lóko ọlọ́run adákísà nínú ẹgbẹ́ ọmọ aráyé akóyanganyangan bára abúlé akóyanganyangan bára abúlé o akóyanganyangan bára abúlé abúlé akóyanganyangan bára abúlé o akóyanganyangan bára abúlé ẹni tí ó ṣàgbẹ̀ tó ń wáṣu ẹni tí ó ṣàgbẹ̀ tó ń wáṣu ọlọ́run adákísà nínú ẹgbẹ́ ọmọ aráyé akóyanganyangan bára abúlé. Àlàó Mọ́túndé Kúnlé Mọ́túndé o èmi ìtàn náà lòdòdó yọ ọmọ aráyé ẹ wá ọmọ aráyé ẹ wá o ẹ wá wọ̀nà tí mo bá yọ sí wọn o. ẹ kojú o Samuel. Kọrin lórí Àlàó kọrin wọn láwọn elégbè mi ò nílò gbé àwọn elégbè mi gbérin àní wọn láwọn onílù mi ò nílò ìlú àwọn onílù mi lùlù Adéwálé mo ní kó lùlù yẹn lùkó jẹ́ lùkọ́ everybody kan mú jọ ọmọdé dàgbà kan lè ọ̀gbádé. Àlàó mo lè borí sọ̀dí ilé ayé àtọ̀run. Alálàó mo ní mo lè borí sọ̀dí ilé ayé àtọ̀run. Mo lè borí sọ̀dí ìríràn tó borí òtítọ́ mọ́lẹ̀ gbogbo. Mo ń sọ pé mo lè borí parọ́ tó borí òtítọ́ mọ́lẹ̀ gbogbo. Àmọ́ tẹ́ni táwọn bá ta bàbá bí mímọ́ ní mi ò wí bẹ́ẹ̀ ní tèmi rárá. Ẹni táwọn bá ta fàṣẹ mo ní bó bá bí mímọ́ ní mi ò wí bẹ́ẹ̀ ní tèmi rárá. Nítorí pé ẹnu ni mo fi kọ́ni, kò sákọsílẹ̀ ní ẹnu mi ni mo fi kọ́ni. Ìláyé ọ̀nà ọba ògo, ìláyé ọ̀nà ọba ògo, tó jẹ́ ká ní láyé. Ìláyé ọba ògo, ìláyé ọba ògo, ó jẹ́ ká rówó náà. Sáàtì Ràmọ́nì yọ ọlọ́run mi, Sáàtì Ràmọ́nì yọ ọlọ́run mi, ó jẹ́ ká ilé bọ́. Àgbìgbàrì ìkí ti dá lóko ó bára lé. Ajá kìkì tó ti gbèrò ọ̀nà. Ọkọ̀ kì í ṣẹ̀lú ìyẹn láyé àtijọ́. Àmọ́ já ní sẹ́yìn o, ọkọ̀ máa ti jẹ́ yòó àti ẹ̀ láti kú. Ọ̀rẹ́ ló pọ̀ rẹ̀ pé tó wá ṣe president. Ọ̀rẹ́ ń bọ̀ rẹ̀ pé tó máa gbéjọ balẹ̀. Ọ̀rẹ́ tó pọ̀ rẹ̀ pé tó wá ṣe president. Ṣóògùn náà ló yẹ kó máa di ọlá lórí. Èyí lè kó lè wájà. Ẹ̀dúgbò ló kọ̀ wá ní o. Ọ̀rẹ́ ń bọ̀ rẹ̀ pé tó bá di president. Ọ̀rẹ́ ń bọ̀ rẹ̀ pé tó máa gbéjọ balẹ̀. Ọ̀rẹ́ ń sàbọ̀ rẹ̀ kóhùn máa gbéjọ balẹ̀. Láti 1992 màlára ti ń wúlẹ̀. Wọ́n tó di dùn. Wọ́n ní kí ni túmọ̀ àfà kò tí ẹ̀yọ́ wá ní 1000 ní akójúmọ́ mọ́ ọdẹ ọdún bí àníró ń gbé sọnù bí ò ṣe bí ọmọ àánú abáwa gbé. Mo kí ẹ̀yin ìran mi, ẹ̀yin ìran ọmọ aládé, ẹ̀yin ìran torí ẹ̀ pé tí ọpọlọ ẹ̀ ṣiṣẹ́ akójúmọ́ èní lọ́jọ́ ajé àfilé wa ṣe bùgbé àárájé jẹ àárájé mọ àárájé pè ránṣẹ́ ajé á bá wa gbé èní lọ́jọ́ ajé o
ajé kó wá mi rí ajé kó wọlé tọ̀ mí o ajé kó bá mi gbé ajé jẹ́ ní ẹ lọ́wọ́ o má jẹ́ ní ẹ lọ́rùn rárá torí pọ̀ mọ́ alájẹ làlàṣà bí o mo mọ rírì ajé èmi mọ rírì ajé o lájẹ ṣe ń bá mi gbé mo mọ rírì owó lówó ṣe ń ya lọ́dọ̀ mi o èmi mọ rírì ajé mo mọ rírì owó ni mo ṣe ń pàjẹ́lé ajé ògúngún lùsọ̀ o onísọ̀bòjì jọ̀wọ́ dákun dábọ̀ yé o kó wáyà lè Fákànyìnsọ́lá jọ̀wọ́ dákun dábọ̀ yé o kó wáyà nù gbà Fákànyìnsọ́lá jọ̀wọ́ dákun dábọ̀ yé o kọ́lá má fi mí sílẹ̀ nígbà kan ìṣẹ̀dá mi ò ṣe o tí ó jẹ́ ń parẹ́ máyé ìṣẹ̀dá mi ò ṣe o tí ó jẹ́ ń wá bákan náà mọ́ o my mommy Ajíbọ́lá Abọ́sẹ̀dé káàbọ̀ sórí ètò mo kí yín Yusuf mo kí gbogbo Yusuf Adex Kamarudin àmì àṣẹ bàbá mi Yusuf Adex Kamarudin àwọn àfáà torí wọ́n pé àwọn mùsùlùmí torí wọ́n pé lẹ́ẹ̀ máa rí lórí áàpù Fákànyìnsọ́lá ajé abáwa gbé tàbá lọ rá àfáà tó sọ pé kò sun tó ń jájé orí yín ti gbá rẹ̀ kí ló fẹ́ fà ẹ́ ọmọ alájẹ ni mí o èmi ti ẹ lọ fọ ajé nítorí pé ajé ògúngún lùsọ̀ o onísọ̀bòjì mo fẹ́ kó bá mi gbé mo ti sọ àdírẹ́sì mi o mo ti fún ajé kájé ó lè yà lọ́dọ̀ mi o kájé ó bá mi gbé nítorí pé lẹ́yìn owó ni lẹ́yìn owó tún ni àwọn àfà ẹ̀wẹ̀ ní tó pọ̀ mọ́ ọlọ́mọ ní ìlú Ìlọrin ó fẹ́ kájé ó bó ń gbé ajé òdẹ ní yàdó ẹni tó ń pààyàn gbogbo ẹni tó bá fẹ́ jẹ́yàn tó bá ti jẹ́yàn ṣáájú dandan ni kánra ẹ̀gbá dandan ni kò kúkú oró dandan ni kò lọ ìrìn àjò alọ́ọ̀dẹ o gbogbo ẹ̀yin àfà tẹ̀ máa ń pààyàn ṣẹ́ṣọ́ gbogbo yín náà máa ń padà pa àṣírí yín á tú àṣírí yín ó níbo mọ́ ilẹ̀ mo pè ẹ́ alápòrè ni ẹ gbogbo ẹni bá gbórí ẹ tó ṣe dáadáa bá wọn ẹni bá gbórí ẹ tó bá tàjẹ èèyàn sílẹ̀ dandan ni kàṣírí wọn tú gbogbo ẹ̀yin àfà apààyàn Fákànyìnsọ́lá ti tún dé mo ti dé sí i lọ́rùn àfáà tó sọ pé ọmọ ọlọ́mọ ní àtàtà kí o kò dẹ̀ lè pe bàbá ọmọ kò lè pe ìyá ọmọ ó wá ní nǹkan tó kù ni kóun gé sí wẹ́wẹ́ kó kùn sí wẹ́wẹ́ ó kó fún ọmọ ọlọ́mọ ó kó sínú 5 litre ó gbé ẹ̀jẹ̀ ọmọ ọlọ́mọ ó gbé sínú bottle water ó wá gé ọwọ́ ọmọ ọlọ́mọ ó kó sínú kí ọ̀dà wẹ́lẹ́wẹ́lẹ́ gbogbo ẹ̀yin àfà olórí burúkú ẹ̀yin ọmọ òṣì ẹ̀yin ọmọ ìrankíran ẹ̀yin ọmọ àlè gbogbo yín àṣírí yín á tú ẹ ò ní rí ibi gbé wọ láéláé gbogbo ọ̀rẹ́ àfà yìí àfà tó pọ̀ mọ́ ọlọ́mọ lẹ́kúnjayé ẹ lọ ṣá gbogbo àwọn ọ̀rẹ́ gbogbo àwọn àfà tó máa ń ganu ẹ̀yin ọdún àfà ọlọ́pàá kó gbogbo yín pátápátá mo kí gbogbo wa nílẹ̀ Yorùbá a kó ojúmọ́ mọ́ ọdẹ òdùbí àníró ń gbé sọnù bí ò ṣe bí ọmọ àánú á bá wa gbé àánú á fi lé wa ṣe bùgbé ajé ògúngún lùsọ̀ onísọ̀bòjì á bá wa gbé o ajé àání ẹ lọ́wọ́ bẹ́ẹ̀ ni wọ́n náwọn ẹlẹ́bọ ló ń pààyàn ní ìsìnkọ́ o níbo lẹ bá dé ẹ jẹ́ àtẹ́ẹ̀dì sí ìyàn ṣọ́ọ̀bù bó wà. ẹ̀yin àfáà ẹ náwọn ẹlẹ́bọ àwọn náà joyè Clifford àwọn náà ń pààyàn bó ni mo gbé bottle water mi síná kí ló ṣẹlẹ̀ gangan torí omi lẹ̀rọ ìyá yín máa ń ganú sómi gan torí mi ò mọ mineral mu kò bẹ́ mi lẹ́jẹ̀ mu gbogbo ẹ̀yin tẹ́ ti BK ẹ káàbọ̀ sórí ètò ẹ̀yin àfáà nílẹ̀ Yorùbá mo kí ẹ̀yin Ògo Ìlọrin mo kí yín
ẹ kú iṣẹ́ takuntakun. Bàbá wa ọba Ìlọrin Shehu Yamikani Kanas àbá náà ṣe ẹ má bínú omi ìfiṣẹ̀fẹ́ ọlọ́mi ìmọ̀ ni o ṣe àwọn pé mi ò kéwú mi lọ sílé kéwú àpadàbọ̀ àwọn tó ń kéwú la rí pé wọ́n ń górí èèyàn yìí. Mo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi tí ò jẹ́ ń kéwú rárá. Mo dúpẹ́ lọ́wọ́ orí mi ò tí ò jẹ́ ń fọmọ sílé kéwú. Mo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi ò tí ò tiẹ̀ jẹ́ káwọn ọmọ mi rìn ní ọ̀lànà kéwú rárá. Mo dúpẹ́ o nítorí pé bóyá tọmọ bá kọ́ ìsọ́lá bá kéwú ó lè yahun tá a fa yíyà o. Mo dúpẹ́ lọ́wọ́ orí, mo dúpẹ́ lọ́wọ́ orí o ọba tó bá mi ṣe. Ẹ má ṣì mí gbọ́ o, kì í ṣe gbogbo wọn la pààyàn, àmọ́ ṣá difference ọ̀rọ̀ la wá ń gbọ́ nípa àáfàá yẹn. Àáfàá Bùdùkí ló pe rẹ̀ nù. Àáfàá Bùdùkí nìkan oríṣiríṣi la wá ń gbọ́, different type of ọ̀rọ̀ là ń gbọ́ nípa ẹ̀. Wọ́n ní bàtà 13 ni wọ́n bàtà obìnrin 13 náà bá nínú ilé ẹ̀. Àwọn 13 yẹn wọn ò rí wọn bọ̀ wọ́n bá àwọn aṣọ, wọ́n bá àwọn bàtà, wọ́n ní ìtó payì bóyá 12 ọ̀kan sọ pé ìtó payì ló pé 13 ṣàwọn ṣàṣọ pé nǹkan 13 ni wọ́n bá ní inú ilé ẹ̀. Ṣé ẹ rí ẹ̀yin àáfàá, mo kí yín, mo lù yín lọ́gọ ẹnu. Ẹ̀yin àgbààgbà àáfàá akíyín, ojú òkùnkùn ní tiwa àníròǹgbé sọnù bí ò ṣe bí ọmọ. Àwa máa wí tiwa o, a máa wí tiwa, agbọ́n má gbà máa jẹ̀ka, ẹ máa padà jẹ̀ka ní láṣẹ Elédùmarè. Ẹ̀yin àáfàá, kí ló dé tó ṣe pé àwọn ọmọ yìí gbogbo iṣẹ́ tí wọ́n gbà yìí, iṣẹ́ tí wọ́n ń ṣe tí ó ṣe pé tí wọ́n bá kéwú tán, ẹ wo àáfàá burúkú yìí. Àkọ́kọ́ náà ẹ jẹ́ kí n kọ́kọ́ bá ọmọ tó ti lọ yìí kí n kọ́kọ́ sọ nǹkan kan. Wọ́n náà ti náfẹ̀ẹ́ sọ́nà tẹ́lẹ̀, wọ́n náà ti lẹ́ni tó ń fẹ́ tẹ́lẹ̀, bàbá ẹ̀ náà ti mú wá, àwọn ti mú. Online ló ti pàdé àáfàá kuríkurí kànrànkànràn, kò dẹ̀ sí ohun méjì, religion tó pa wọ́n pọ̀ ni. À ń sọ fún yín pé tí Fákànyìn Sọlá bá sọ fún yín pé òun ò nà ọmọ ìyá ẹ̀sìn, ṣé ẹ rí pé mo dáńfó? Ìṣòro sáà ní kó DM mi kó dẹ̀ pé ọmọ mi unexpected. Àáfàá Abdulrahman agéni lórí wẹ́lẹ́wẹ́lẹ́. Àáfàá Abdulrahman agéni lórí wẹ́lẹ́wẹ́lẹ́. Oríṣiríṣi nǹkan òun là ń gbọ́ nípa yín àtàwọn ọ̀dọ́ àáfàá tó kù. Sísítà mi sọ̀rọ̀ lọ́jọ́ ọba wọ́n lọ sí Shoprite, wọ́n ra fìlà ìlérí ibú tó ṣe rí ní especially ní Ìlọrin yìí àti Èkó gan. Ibi àdúgbò tẹ bá ti rí tí àwọn bọ́ìsì tí wọ́n bá ti ní iṣẹ́ tí wọ́n jókòó sásẹ́mbílì òfò tí wọ́n máa ń jókòó sí wọn tí wọ́n mọ̀ pé èèyàn mọ́ sakitiyan ni, especially ní Ìlọrin wa yìí. Àwọn ọkùnrin wọn níṣẹ́ wọn lábọ̀ tó bá ti wá di ní ìrọ̀lẹ́ wọ́n wá lọ sí Shoprite, wọ́n lọ ra gíní 5,000 naira lọ́jọ́ ọba, wọ́n lọ sí Shoprite, wọ́n ra fìlà ìlérí ibú tó máa ń wọ̀, wọ́n wá wọ̀ ọmọ ọlọ́mọ ní ìsìn ìlérí ibú rẹ̀ ó pa. Ìgbà tó yẹ pé gbogbo wọn àbá ni mí tó bá ti lọ sí ilé kéwú kékeré báyìí kéwú tí wọ́n gbọ́ yé Ànábì Muhammad sallallahu alaihi wasallam tí ẹ sọ pé ní ẹ̀mí létí yìí Ànábì oníṣẹ́ tó ṣe ó kódà ó tún níyàwó tó lówó kò torí rẹ̀ kó extort ẹ̀. Tí èèyàn bá níyàwó tó lówó kò mí tàbí tọ́nà bá bò láṣìírí kò mí pé kò dá gbogbo responsibility lé ó lọ sí wọn. Àwọn náà mọ tàjíà tó fáìn, àwọn náà mọ gíní tí wọ́n domi sí tómi ò ní kan bẹ̀. Wọn sì níṣẹ́ kankan tí wọ́n ń ṣe. Ìmí inú wọn wọ́n sọ pé àwọn ń ṣe jálàbí òfòwò lọ ń ṣe. Ṣé ẹ mọ̀ pé ní mo polówó áàpù kan níjọ́ wo ni wọ́n fún mi lówó mi bẹ̀ o. Ever since I've been using this app, ṣe rí ìjáàbù tí mo lè yẹ mi ò sí nínú ìjọ Alisuna kankan. Ṣe rí fóònù mi Kùránì mi òun ni Alisuna jọ tèmi wà. Anything tí èèyàn kankan bá sọ fún mi tí mo bá ti wà nínú Kùránì tí mi ò bá ti rí
ibùdó tí mo bá wà at a dilemma this thing tí mi ò bá mọ̀ nǹkan tí mo fẹ́ ṣe ìgbà míì wà téèyàn bá bá àwọn àfáà gidi pàdé àwọn àfáà gidi wà tí wọ́n pọ̀ dáadáa bọ̀sẹ̀ láwọn eléyìí bú àfáà yìí àwọn ni wọ́n pọ̀ jù tí mi nǹkan tí ò mọ̀ kí ó tí ò mọ̀ kankan tó kàn bá ti lọ ka bá ti díẹ̀ báyìí àwọn náà ti dà fáànù kéèyàn wà láyé kó lóun ò ní sẹ́sẹ́ olóṣì ni most of them àdúgbò tá a bá ti wà nílọrin tá a bá ti di pé ọ̀dọ́ wọ́n fẹsẹ̀ gbálẹ̀ wọ́n ti bálabàlá káàkiri ẹ mọ̀ kó wọn ibi inú wọn especially ìgbà tí yahoo tiẹ̀. wọ́n ní kán máa kó yín àwọn ọmọ Ìlọrin náà ló ń sọ̀rọ̀ yìí àkọ́kọ́ náà ẹ̀yin ọlọ́lá Ìlọrin mo kí yín o olówó Ìlọrin onípò Ìlọrin a kí yín ṣe rí iṣẹ́ wà lọ́rùn yín ẹ má dìnnà àwọn ọmọ yẹn lẹ bí wọn so mo rí bàbá kan lọ́nà ìtàn sọ pé àwọn ò mọ̀ rí àsáwọ̀ Ìlọrin rárá o bàbá ẹja padà kì í ṣàsáwọ̀ gbogbo ta nìyẹn kí lẹ fẹ́ kí lẹ ta lẹ béèrè. Always guide lèmi wà o sọ̀kẹ́ má lọ wá o tẹ́ bá wá pé ẹ̀ ní pé lọ ẹ má deny àwọn ọmọ yìí pé àsáwọ̀ pé wọn kì í ṣọmọ Ìlọrin ọmọ Ìlọrin ni wọ́n tẹ́ ẹ bá dẹ̀ wojú bọ́ì tó pààyàn yìí structure Fúlàní ni àwa máa bá yín sòtọ́rọ̀ a kì í wí síbẹ̀ ká kú síbẹ̀ o ìyá ẹ̀ lè jẹ́ Yorùbá kí bàbá ẹ̀ jẹ́ Fúlàní ọ̀ kí bàbá ẹ̀ jẹ́ Fúlàní kí ìyá ẹ̀ jẹ́ Yorùbá ó dẹ̀ lè jẹ́ Fúlàní ní méjèèjì ẹ lọ wò ó dáadáa kí ló wá dé tẹ́ fẹ́ máa deny àwọn ọmọ yín ẹ ti kọ́ wọn ẹ ti sọ pé ìlú Ìlọrin ẹ ti sọ pé ìlú Ìlọrin kéwú ní fáàrí títí yín kì í ṣèlú ẹlẹ́bọ kì í ṣèlú gbákiri kí wá ní àwọn ọmọ yín wá ń górí èèyàn fún kí náà fẹ́ fi ṣe àti pé ẹ̀yin àfáà nílẹ̀ Yorùbá gbogbo ilé kéwú táwọn ọmọ yìí ń lọ bẹ́ẹ̀ ṣe ń kọ́ wọn ní kéwú ṣé ẹ tún kọ́ wọn lóògùn sí ni àbí níbo ni wọ́n ti mọ̀ ọ́ níbo ni wọ́n ti gẹ́ẹ̀tì àwọn nǹkan tó ń ṣe yẹn àkáǹtì bàbá ní bàbá wo ni wọ́n jí àkáǹtì bàbá ní bàbá wo ni wọ́n jí tí wọ́n fi lọ rí irú iṣẹ́ tó fẹ́ ṣe yẹn àti pé ta lọmọ yìí ta ló ń ta orí fún wọn náà ti rí gbogbo páàtì ara wọn ni wọn ì tí ì rórí ó possible kan ti rórí o kó yẹ pé ọwọ́ ibi tó torí sí bóyá àwọn alágbára ni èèyàn bá lọ sàlẹ̀ omi ṣèkàṣèkà rántí ọ̀la ẹ̀san ń bọ̀ wá ké o ẹ̀yin ọ̀dọ́ àfà ṣèkàṣèkà rántí ọ̀la ẹ̀san ń bọ̀ wá ké akẹ́yìí jẹ́ yẹn ó lè láàmú pẹ́dìyẹ ń kérora ó ń ké o akẹ́yìí jẹ́ yẹn ó lè láàmú pẹ́dìyẹ ń kérora bẹ́ẹ̀nìyàn orí yín aláwùn rí yín adákádájọ́ aláwùn gbogbo yín ẹ máa wọ ọmọ burúkú yìí òun náà ń bá wọn ṣàṣàlátù o ọmọ tó gérí èèyàn yìí ẹ bá mi yòbó mú wọn mọ ṣàlàlà wálé ìwà ṣàlàlà ànábì kú rọjú ànábì kú ránwò nítorí pé tó bá dijọ́ gbẹ́ndì alùkìámọ̀ ẹ̀dẹ́ mi Fákànyìn Sọ́lá mi ìlè jókòó sọ́wọ́ ọ̀tún ànábì èmi ò dẹ̀ bá yín jù ṣe bẹ́yìn tẹ́ ń wá ta ṣe tẹ́ ń wá familiarity lọ́dọ̀ ànábì ṣe bẹ́yìn lẹ ti ń táyé máa górí èèyàn yìí ṣéun tẹ́ ẹ kénu kéwú nìyẹn ẹ̀yin tẹ́ ẹ sọ pé èmi ò lè jókòó sọ́wọ́ ọ̀tún ànábì èmi ọmọ ọkọdẹ lèmi mo ná ara pọ̀ ọ̀tún Ọ̀rúnmìlà tó tọ̀ṣú tó ti Ṣàngó tó tọ̀yá tó ti gbogbo àwọn ancestors ti wá ti tó èmi ó yá o ẹ̀yin tẹ́ fẹ́ lọ bá nàbì wọlé ọlá tẹ́ fẹ́ bá lọ wọlé ọlá ẹ̀yin tánàbì fẹ́ ṣonígbọ̀wọ́ yín ẹ wo bí tẹ́ ẹ bá dé ṣe àdìbẹ́ ṣe ń pọ ọmọ ọlọ́mọ lẹ́kúnjayé bàbá wa Farouk Oníkíjìpá bàbá kí yín níbi tẹ́ ẹ bá wà o bàbá wa iṣẹ́ wà lọ́wọ́ yín bóyá kẹ́ ẹ bá wa bọ́ síta ó possible kó ṣe pé àwọn wáàsí kan tẹ́ ẹ ti ṣe lánàá nígbà tójú ètí ìlà nígbà tí kálukú sì ń wá
one way of the other tó sì ń káàkiri àwọn wáàsí yẹn lè máa jẹ́ káwọn ọmọ yìí máa hùwà olórí burúkú tó ń wù yìí o àwádìí mọ̀ pé èyí fi wáàsí yẹn fi sọ̀rọ̀ lánàá ni ọ̀tọ̀dẹ̀ níbi tọ́rọ̀ yẹn gbà bọ́ àwọn ọmọ yìí wọ́n padà mú lò tẹ́ ẹ sọ pé kán lọ wójú màálùú 16 ẹni bá fẹ́ jẹ́ èèyàn á kọ́kọ́ jẹ́ èèyàn ẹni bá fẹ́ jẹ́ èèyàn á kọ́kọ́ kẹ̀yìn sọ́lọ́hun tó bá jẹ́ èèyàn tán wá kọjú sọ́lọ́hun á yẹ̀yìn padà bàbá wa ọ̀rọ̀ ọlọ́gbọ́n ló lè yé ó níbi tọ́rọ̀ yìí yẹn lọ bọ̀ ọ̀tọ̀ níbi táwọn ọmọ yìí ń lò sí bàbá wa Farouk Oníkìjì ẹ bá wa bọ́ọ̀sà kẹ́ bá wa ṣàtúnṣe gbogbo ẹ̀yin ọ̀gọ́ olórin ẹ ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ ọmọ tí wọ́n gé lórí yìí ọmọ yìí dẹ̀ sọ sísítà mi yìí sọ ó ní tẹ́ ẹ bá ti ráwọn àáfàá ó ní wọ́n á lọ sọ́jọ́ ọba wọ́n á lọ ra gíní 5,000 wọ́n á wá lọ Shoprite wọ́n á lọ ra fìlà olórí ibú fìlà wèrè fìlà òfò fìlà ṣìtáàní fìlà tó ṣe pé àtìlé ayé ilẹ̀ ti máa jóná àti fìlà yín wọ́n náà ilẹ̀ ọmọ gíní tó ṣe pé tómi bá dà sí omi ò ní wọnú ẹ̀ ẹ wá gẹ fìlà bí olórí burúkú bí ọ̀sìnwó ènìyàn ẹ wá gbé bàǹdírì Ànábì sallallahu alayhi wa sallam Ànábì sallallahu alayhi wa sallam ṣe rí pé orí padà burú pìtìpìtì padà báyìí ìfakànsọ́lọ́ òṣèyí kòrò yìí ojoojúmọ́ lẹ máa ń fún mi ní gbàgbọ́ ó pọ́sìlù kọ́ ọmọ olórí burúkú ọmọ òfò ọmọ játijàti rédèrèdè àbùràmọ́ọ̀nì tó pààyàn yóò pọ́sìbù kó ti bú mi rí ó dẹ̀ ní bọ́nú ẹ̀ láṣẹ àwọn tó nílé ayé láṣẹ àwọn onílẹ̀ ìjọba Nàìjíríà bá wa fẹ́ ẹ fún wọn mọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ̀mí èèyàn ni wọ́n ń gbà ẹ bá wa fún kó má dé kó ń pa gbogbo àwọn ọ̀dọ́ àfáà tí ò bá ti níṣẹ́ alẹ́ tí ò ní tààrọ̀ ẹ kó gbogbo wọn gbogbo àwọn ọ̀dọ́ àti pé tíjọba bá fẹ́ ṣe dáadáa ni ẹ lọ bá ti gbogbo lè kéwú pa ẹ ti wo kí ni purpose of kí ni kéwú over wa kí ni tó over wa ìwọ tó bá kéwú máa kọ́ ọmọ ẹ nínú yàrá tó bá ti school dé ẹ bá wa ti lè kéwú pa àwọn pípù yà apààyàn ni wọ́n terrorist ni wọ́n ìdààmú àdúgbò ni wọ́n ẹ bá wa ti lè kéwú pa ṣe ni wọ́n ń pààyàn gẹ́rígẹ́rí ni wọ́n kò yé wa mọ́ rárá kí ló dé àwọn bàbá tàná tí wọ́n ṣẹ̀sì lọ ẹni pé wọn ọ̀rẹ́ sì ṣe àáfàá wèrè kan náà tún wá jáde ó gbé láwàní sórí bí àtẹ ẹrú àáfàá ìjọpọ̀yé wa ó náwọn bàbá ti tàná pọ̀ ògùn owó ni wọ́n ṣe àáfàá yẹn rè ṣé mo ṣèfù àáfàá burúkú ìṣá mi ì ṣèfù ẹ o mi ì ṣèfù ẹ ẹ wojú apààyàn o. Masa takuluna. Masa takuluna. Yọ̀dà bá pàdé ànábì kílẹ̀ mi pẹ̀lú rẹ̀ òwì. Masa takuluna. Wọ́n tó ń pààyàn. Bọ́ bá pàdé ànábì kílẹ̀ òwì. Masa takuluna. Wọ́n tó ń ba tèèyàn jẹ́. Bọ́ bá pàdé ànábì kílẹ̀ òwì. Masa takuluna. Ànábì ni ọmọ ìgbádùn láyé. Ọ̀pàlẹ̀ mi ríire fún ọlọ́dọ̀ Ọlọ́run. Masa takuluna. Masa takuluna. Àfáà tó ń gérí kí ló sọ níwájú ànábì Masa takuluna. Àfáà tí ń gba pátá di ìyàwó níyàwó kí ni ó sọ fànábì Masa takuluna. Ẹ̀yin apanilẹ́kúnjayé kí lẹ̀ sọ fànábì Masa takuluna. Kuluna. Yọ̀dà bá pàdé ànábì kílẹ̀ mi pẹ̀lú rẹ̀ òwì. Masa takuluna. Masa takuluna. Pààyàn. Bọ́ bá pàdé Masa takuluna. Ìwọ tó ń lọ ní lọ́wọ́ gbà kí ló sọ fànábì tó bá dọ́dọ̀ ànábì Masa takuluna. Ẹ̀yin tẹ́ kéwú tán tẹ́ ń tọrọ báárà Masa takuluna. Ẹ̀yin tó ṣe wípé ojoojúmọ́ ayé lẹ́nu yín fi ń dùn Masa takuluna. Ẹ̀yin tó ṣe wípé tẹ́ bá ti ra gíní ọ̀pá méjì tẹ́ bá ti wá ran ní fitẹ́ẹ̀dì Masa takuluna. Ẹ wá sọ pé àáfàá ní ẹ ti kéwú Masa takuluna. Ẹjọ́ ta ló kọ́ Abdulrahman ní kéwú Masa takuluna. Ta ló sọ pé káàfà Abdulrahman kó máa gorí Masa takuluna. Ta ló sọ wípé ẹ̀yin àáfàá iṣẹ́ àáfàá lẹ máa ṣe fìlà Masa takuluna. Ẹ̀yin àáfàá ẹ lọ kọ́ṣẹ́ Masa takuluna. Ẹ̀yin àáfàá ẹ máa ṣe bísínẹ́sì Masa takuluna. Ẹ̀yin àáfàá ẹ lọ wá ṣẹ́ṣe sẹ́ Masa takuluna. Ẹ̀yin àáfàá ẹ yé ganu kiri sílé onílé Masa
takuluna ẹ̀yin àfà ẹ̀yẹ balẹ̀ onílé jẹ́ mọ́sá takuluna ẹ̀yin àfà apààyàn ọ̀dájú kálá dájú márẹ̀rìnùwàkà horo sí horo gbàgbó pìtìpìtì yóò padà bẹ́mi yín mọ́sá takuluna. ó dà pé mò ń bọ̀ o. ó dà pé nìkan ti bí wọn. ókè mọ́sátàkùnú lò ìjọba nàìjíríà ẹ bá wa ti gbogbo ẹ̀ pa ẹ bá wa ti mọ́ṣáláṣí ẹ ti ṣọ́ọ̀ṣì kí kálukú wà neutral kí kálukú àti mọ́ náà bá tá à ń ṣe àní problem religion náà fẹ́ fi ba ayé wa jẹ́ ilẹ̀ yorùbá religion lọ́tún lọ́sì ẹ wo bí tá a ti bára wa kí ni purpose religion tá à ń ṣe tó ṣe pé kò tiẹ̀ offer wa ní nǹkan kan ibì kan lọmọ yìí ti lọ kéwú ibì kan ló ti lọ kéwú ṣé ohun tó ké nínú kéwú ni pé kó máa pààyàn àkọ́kọ́ pa ẹ̀kọ́ lélẹ́yìí o ìjọba ẹ bá wa kó gbogbo àwọn ọ̀rẹ́ ẹ̀ èmi ò mọ̀ túmọ̀ ẹ o Olúwafẹ́mi Adédìran èmi ò mọ̀ túmọ̀ ọmọ sátàkùlù náà o èmi ò mọ̀ túmọ̀ ẹ wọ́n kúkú sọ fún ni mọ́sátàkùlù náà níjọ́ tó o bá pàdé ànábì kí ló ti ṣe mọ́sátàkùlù náà èmi ò mọ̀ túmọ̀ ẹ wọ́n ṣàṣọ kì í ṣèdè mi. àáfàá kan ló kọ ní kéwú wọ́n ní wọ́n bá bàtà ọmọ yìí ló pé 13 definitely kò rántí kó gbogbo bàtà yẹn kúrò nínú ilé bí mo dẹ̀ ṣe ń wo báyìí ó dà pé ó ti bímọ torí wọ́n post òun àtọmọ ẹ̀ bóyá ọmọ ẹ̀gbọ́n ló dẹ̀ gbé ó ti ń pa èèyàn ti pẹ́ ṣé ẹ̀rọ òun nìkan kọ́ ló dá pa ọmọ yẹn tẹ́ ẹ bá ń tẹ̀nu dáadáa kò lè dá pa kó dẹ̀ máa kún orí tébù wèrè ti ní snap tó fi ń kun èèyàn àfọ Ọlọ́run láti ṣe Elédùmarè àṣírí gbogbo ẹ̀yin tó kù máa tú kọ́lọ́n ti ẹ̀ wọlá pégbà tí Fákànyìnsọ́lá bọ́ta lánàá symbol religion yìí ni mo bá bọ́ta dórí online mo bá symbol religion Islam ẹ̀ha mo gbèdé 2020 mo gbèdé online ẹnẹ́bi ló ń pa mí ẹ̀ ń fi mí kọ́pì àwọn ìyàwó yín ẹ̀ ń fi mí kọ́pì àwọn tẹ́ ẹ ti gbogbo lọ́wọ́ wọn tẹ́ ẹ ti gba sátidé lọ́wọ́ wọn tẹ́ ẹ gbé Sunday lé wọn lọ́wọ́ ẹ̀ ń fi èmi ẹ̀ ń lọ fi kọ̀ǹpíà àwọn tó ṣe pé ẹ ti gba ayé wọn ò jáyé mọ́ ayé aláyé ni ló ń lò ẹ̀ ń fi èmi kọ̀ǹpíà wọn. nítorí pé bí àwọn ìyàwó yín ṣe ń tọrọ pẹ̀lú ẹ̀ka àwọn ń tọrọ bá bí àlà àṣírí ààbò òun lẹ́wọ́ fi wò ó pé gbogbo ẹni tó bá ti wà nú ẹ̀ka yẹn wẹ̀ all the same ṣe rí bọ́ba tó ní mi ṣe yọ mí lágá ìrọ̀rùn nífẹ̀ẹ́ ká mi sílẹ̀ wá bá dé nítorí pé gbà tí ààrẹ yìí dé mi understand ara mi mọ́ kò ní kù lẹ́yìn fún mi àtàrà ọmọdọ́mọ mi ó ti gbọ́dọ̀ tó ń ṣọ̀lọ́ ara ọmọdọ́mọ mi kan ẹ̀ka kan ò jẹ́ wù nínú ilé mi mọ́ láṣẹ Elédùmarè mo wà láyé mi ìsìn láyé máa rọ ọmọdọ́mọ mi kan ò lè gbẹ̀rà mọ́ ó ti gbọ́dọ̀ tó ń ṣọ̀lọ́ torí bèbí ti ṣẹ́jú ojú ti là àti gbọ́n kò sí ohun tá ẹ̀ sọ sí mi tán mọ́sátàkùlù náà kò sí ohun tá ẹ̀ wí fún mi tán mọ́sátàkùlù náà ẹlẹ́bi ló pa mí tí mo fi wá online mọ́sátàkùlù náà ẹni mò ń bà síláàmù lójú jẹ́ mọ́sátàkùlù náà ṣé nítorí pé mò ń jíyìn rere fúnra mi mọ́sátàkùlù náà ṣé nítorí pé mo sọ pé káwọn ọ̀ràn mi kan má tẹ̀lé yín mọ́sátàkùlù náà ṣé nítorí pé mo sọ fáwọn ọ̀ràn mi pé rọlẹ̀ gbé dání mọ́sátàkùlù náà ṣé nítorí pé mo sọ pé Yorùbá nation máa wáyé mọ́sátàkùlù náà lẹ́bà sọ wípé àfikẹ́ pa Fákànyìnsọ́lá mọ́sátàkùlù náà ẹni bá rí yín níta wọn rò pé èèyàn ní tìmùtìmù kẹgbẹdà sínú tàbá pàdé ànábì kí la ó ti ṣe àwa ó máa jó àwa ó máa yọ̀ ní ànábì àwa ó máa yọ̀ bàbá Fátímà àwa ó máa yọ̀ bàbá Kásímù àwa ó máa bàbá Rúkọ̀yà àwa ó máa yọ̀ ṣé irú ẹ̀yin ilẹ̀ fẹ́ rà nàbì irú ẹ̀yin karambà ní ẹ̀dá ilẹ̀ fẹ́ rà nàbì ẹ̀yin tó ṣe pé olórí burúkú ni yín olórí burúkú ni yín ìkà ni yín abayé aláyé jẹ́ ni yín agbògo lọ́wọ́ ológo ni yín ẹ̀yin tẹ́ ẹ̀ fẹ́ ṣiṣẹ́ tẹ́ fẹ́ máa náwó bìsàbìsà ẹ̀yin náà lẹ ẹ̀ǹpáyà àwọn ọmọ yahoo ẹ̀yin àfáà ni ẹ̀yin ọmọ àfáà yìí ni tẹ́ lọ jogún àkáǹtì bàbá yín
ẹ̀yin ọmọ àfáà yìí ẹ gbà mí o, wọ́n ti dé o. Abdulgafari Bọ́lájí ó ní you do not have husband. Abdulgafari apààyàn Bọ́lájí ẹ gbà wá onú àwọn tó ń gọ́ríre onú àwọn ọmọ ọlọ́ríre o, àwọn ọmọ àbùdù ti dé o. Ó tún lọ lóṣòdì fakọ ìsọlá sórí Abdulgafari Bọ́lájí òfò tó mi ẹ̀fọ́ ń ṣe tí wọ́n ṣe pé wọ́n bá yọ ẹ̀fọ́ tán wọ́n máa ń domi ẹnu ní wàá ṣòfò. Gafari Bọ́lájí táyé bá ń jáyé tí gbà bá ń jẹ́ gbà ògo tó kó wáyé wọ́n á gbà á wọ́n á lò ó mọ́ tí wọ́n tẹni ẹlẹ́ni ló máa jẹ́. Gafari Bọ́lájí gbogbo àrọ́mọdọ́mọ tó bá tara ẹ jáde wọ́n máa sunkún títí dọjú alẹ́ wọn ni. Àṣẹ́gun mo kó nǹkan wálé ni mo dẹ̀ ń wẹ́ni tí mo fẹ́ tà fún olórí burúkú ni ẹ. Gafari Bọ́lájí gbogbo òsèmí tó máa lò látẹ̀ni lọ ó dìnira ó dẹkún ó dọ̀fọ̀ ó dòṣe ó dàṣe èrí. Gafari Bọ́lájí o gbogbo bí wọn náà ṣe ń gérí èèyàn tó ń tapá àti ọmọ ọlọ́mọ. Gafari Bọ́lájí ọlọ́lọ́ òun di púpọ̀ ọládẹkún fún ẹ ọládìbànújẹ́ fún ẹ ó dọ̀fọ̀ ó di igbe ó dàṣe èrí ó dìdààmú. Gafari Bọ́lájí àbùdù ọmọ ẹrú àbùdù ọmọ ẹrú ìwọ ló máa jẹ́. Gafari Bọ́lájí táyé bá ń jáyé tí gbà bá ń jẹ́ gbàgbé sí ayé ìnira ló máa padà lò títí láéláé. èmi ò ń ṣe wèrè bíi tiyín, èmi ò ń ṣe ni tí ń jẹ lábẹ́ ẹ̀sìn, èmi ò ń ṣe wèrè bíi tiyín. mo dángájẹ́ mo sì ẹ̀dà mi business woman. Look at my shop very well. ṣé o rí ó ti rí olórí burúkú Gafari Bọ́lájí. Have you seen it? Gafari Bọ́lájí o orí ẹ ti burú olórí burúkú orí má nàjí ẹsẹ̀ lòṣì wà. Gafari Bọ́lájí láṣẹ Elédùmarè ìgbín kì í rìn kó pàdé aláàánú òtúrá aláàánú mọ́ látẹni lọ. ìgbín kì í rìn kó pàdé aláàánú. Gafari Bọ́lájí ò ní rẹ́ni ṣe láàánú. gbogbo ibi tó ní ìdè wàá tẹ́ débẹ̀ wàá tẹ́ débẹ̀. Gafari Bọ́lájí kidnapper apààyàn tẹ́rọ́rìsì apààyàn ẹ bá mi kọ́ tiẹ̀. Gafari Bọ́lájí apààyàn tẹ́rọ́rìsì ẹlẹ́pọ̀n jò. Gafari Bọ́lájí náà pẹ̀lú ẹni tó ń túfọ̀ ọmọ ọlọ́mọ o. Gafari Bọ́lájí kò ń san fẹ́sàn kì í wọ̀ fẹ́ wọ̀. ọ̀rọ̀ ẹ ó máa bẹ̀rẹ̀ sí ní dojúrú ni. ìyí tó o bá ti tòtò orí tò tẹ́lẹ̀ ibi tó o bá tò ní arọ́ láṣẹ Elédùmarè. àní mo ní mi ìfẹ́ kẹ́yìn ọmọ ẹrú kẹ́ máa wá sórí áàpù mi. ẹ̀yin ọmọ ẹrú tẹ́rú bá fẹ́ jogún kógún tàkìtàn ló máa mú banú. ẹ̀yin ọmọ ẹrú Gafari Bọ́lájí mo ní mi ìfẹ́ yín mi ìṣọmọ ìyá yín nínú ẹ̀sàbò lórí burúkú ni. ẹ kú ojúmọ́ ẹ ra mà báwo lọ ṣe máa padà wá kẹ bá mú akẹ padà wá mò ń ṣe nǹkan lọ́wọ́. Gafari Bọ́lájí ẹ̀gbọ́n Abdulrahman górígórí apààyàn kidnapper. Gafari Bọ́lájí àfọ́ apààyàn mi ní búlọ̀kù àfọ́ apààyàn Gafari Bọ́lájí ló ń jẹ́ o. ó ti tún fún ọmọ ọlọ́mọ Gafari Bọ́lájí apààyàn. òun àti Abdulrahman náà fi pa Kádíjà. àwọn àti Abdulrahman náà jọpọ̀ ọmọ ọlọ́mọ. òun náà jọpọ̀ ọmọ ọlọ́mọ nílùú Ìlọrin. olórí burúkú olóṣì ó gbé fìlà sẹ́mú bí sórí bí àtẹ̀mú. kò ní í dáa fún ẹ táláyé bá sọ pé kó dáa fún ẹ. ọlọ́run ò ní í jẹ́ kó Abdulgafari Bọ́lájí ọlọ́lá òun di púpọ̀ ọlẹ́ ti dòbu. olórí burúkú ó ti ṣe blọ́ọ̀kì. àní mi ìfẹ́ yín ẹ̀yin ọmọ ẹrú. Gafari Bọ́lájí ibi tó ní ìdè wà tẹ́dẹ́ bẹ́ẹ̀ o. orí bẹ́ẹ̀ ò ṣe bẹ́ẹ̀. orí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ibi tó ní ìdè wà tẹ́dẹ́ bẹ́ẹ̀. Ifákànìṣọ́lá ló ń sọ̀rọ̀ Ṣúnìkẹ́ omi láṣẹ ó dìmùrè ó dàṣẹ. ṣó ti rí àwọn alálẹ̀ wọ́n ti bá mi fàṣẹ sí tóbi bá dà sórí ilẹ̀ ló ń bọ̀. Gafari Bọ́lájí wàá pàdé àgbákò ìgbín kì í rìn kó pàdé aláàánú ò ní pàdé aláàánú mọ́. èdè lọ́jọ́ ajé á sá fún ẹ wàá sunkún ò ní rí bá ti ṣe ò ní rọ́nà gbégbà. ìyá mi máa da lọ́wọ́ ẹ jẹ́ kí n ta ohun tó fẹ́ rà fún
mo rò pé lórí burúkú ni yín èmi ò ná àfà mi ná àfà nà síwájú abẹ́ ṣeré ni Ọ̀rúnmìlà ni bàbá ti tèmi ẹlẹ́bọ lèmi àbí kò fẹ́ dá fún yín ni kò ní ra gbá fún yín kò ní ra fún yín kì í sọ fẹ́ sọ kì í wọ̀ fẹ́ wọ̀ gbogbo bí tá ẹ bá ti débẹ̀ máa tẹ́ ni ìbànújẹ́ máa dé bá yín ni gbogbo ọmọ tó tara ẹ jáde Gàfárì Bọ́lájí ó máa gbé wọn sí ni àṣẹ́gun tú ẹ orí bí ò ṣe bẹ́ẹ̀. ẹ̀yin olórí burúkú yìí ṣe bẹ́ẹ̀ rí àǹkàrà jáfà tó gbé sọ́rùn olórí burúkú lọ rán àǹkàrà jáfà ó lọ ra àǹkàrà 1700 yóò rán ó wá gbé fìlà olórí burúkú fìlà tó máa fi pẹ́ tọ́rùn máa wò ẹ̀ táyé ẹ̀ máa bàjẹ́ Gàfárì Bọ́lájí ẹ̀lúlù tó bá fà jórí ara ẹ̀ ló máa fi àrígíṣẹ́gi ní odi ṣẹ́gi lẹ́nìí ẹ̀ forí ara ẹ̀ gbé kò ní dáa fún yín ẹ̀yin olórí burúkú ọmọ òṣì ẹ̀yin ọ̀dọ́ àfà tó ipá pààyàn níyín ẹ̀yin tó yẹ pé ẹ̀ níbire bíi kẹ́kẹ́ pààyàn kẹ́ pọmọ lẹ́kúnlẹ́kún jayé kẹ́ ẹ lọ́ni lọ́wọ́ gbà. ó ti nà Gàmúṣòro ó ti nà Gàmúṣòro ó ti nà Gàmúṣòro lẹ́ni ọjọ́ ajé o lọ kọ déètì ẹ̀ ní sílẹ̀ pìtìpìtì máa bẹ́ ẹ ayé ẹ̀ máa padà polúkúmuṣu ni ọ̀rọ̀ ò ní dayọ̀ mọ́ nínú ayé Gàfárì Bọ́lájí màá fi ẹ́ jófin ẹ̀yin olórí burúkú ọmọ òṣì ọmọ òfò ẹ̀yin ọmọ játijàti rédèrèdè ẹ̀yin ọmọ tẹ́ ẹ̀ níbi ẹ̀yin ọmọ tó yẹ pé yàyí lọ gbọ́ mọ́ oyún ọmọ àlè wá bá bàbá yín ni ṣèbí wà ń rú ẹ̀ ní sẹ́fà kan ìsọ́lá kéré nú ayé ni abẹ́ jáwèrè ni abẹ́ ṣiyèrè ni are you mad or something kò ní dáa fún yín kò ní dáa fún àwọn tó bí ẹ Gàfárì Bọ́lájí Gàfárì Bọ́lájí ọ̀rọ̀ ẹ̀ máa dojúrú ni ó ti bọ́ sínú ìdánwò o Gàfárì Bọ́lájí ọ̀rọ̀ tó mọ́wọ́ tó mẹsẹ̀ ó ti bá ẹ látọjọ́ ìní yìí lọ nítorí pé ọmọ aláṣẹ ló ń sọ̀rọ̀ orí ilẹ̀ ni mò ń tẹ̀ yìí Gàfárì Bọ́lájí ọ̀rọ̀ tó mọ́wọ́ tó mẹsẹ̀ ó ti jẹ́ titi ẹ gbogbo ohun tó bá ti mọ̀ báyìí wọ́n máa ní ti ta burú wọ́n máa robi ru ẹni Gàfárì Bọ́lájí ẹ̀yin olórí burúkú kò ní dáa fún yín kò ń san fẹ́ san kò ń wọ̀ fẹ́ wọ̀ mo ní mi ń sọmọ ìyá yín inú ẹ̀sìn mi ì fẹ́ máa rí àbùdù ẹni tí àbùdù lọ́ndà kọ́mẹ́sàn mi ì fẹ́ máa rí ẹrú ní ìnà ọ̀hún ẹrú fẹ́ máa ṣe bí ọmọ ọlọ́kọ́ ó máa ṣe bí ọmọ ọkọ ẹrú fẹ́ máa ṣe bí ọmọ ọlọ́ba ó ti ganu sọ́ràn o Gàfárì Bọ́lájí ó ti ganu sọ́ràn ó ti ganu sáṣe èrí ó ti ganu sórí burúkú ó ti ganu sí dààmú ó ti ganu sí ìpayín keke ẹ̀yin apààyàn burúkú yìí agórí olórí wèrè ti jẹ́ kí fáànù mi Gàfárì Bọ́lájí gbogbo ohun tó ń dùn mọ́ ẹnu ó ti dìbànújẹ́ o Àṣẹlédùmarè à ń sọ̀rọ̀ ẹni tó pààyàn definitely ẹ bá wa tún di Gàfárì Bọ́lájí ẹlẹ́pọ̀n ọjọ́ oníkúrú náà lábẹ́ oníkúrú náà lábẹ́ oníkúrú náà lẹ́pọ̀n oníjà lọ níjàgbọ̀n Gàfárì Bọ́lájí Gàfárì Bọ́lájí Gàfárì Bọ́lájí oní HIV oní colonization kò ní dáa fún ẹ Gàfárì Bọ́lájí kò ń san fẹ́ sọ kò ń wọ̀ fẹ́ wọ̀ ó ti rí bí o ti ṣe bẹ́ẹ̀ fún ẹ lẹ́ni o Gàfárì Bọ́lájí ìgbé òkìrìn kó pàdé aláàánú ò jẹ́ pàdé aláàánú mọ́ mo mọ̀ pé wà á kábàámọ̀ pé kí ló dé tó kọ́mẹ́ǹtì bíbà ẹ tún máa bọ̀ wá gbogbo ẹ̀yin olórí burúkú tẹ́lẹ̀ sọ pé ẹ lọ kéwù yẹn tó yẹ pé at the end of the day kẹ́ máa pa àwọn èèyàn òun lè wà fún à ń sọ bí pé kán ti ilé kéwù pa kán ti mọ́ṣáláṣí pa kán ti ṣọ́ọ̀ṣì pa kí gbogbo á wà neutral à ń pọ́ fún yẹn ń parẹ́ mo rò pé lórí burúkú ni ẹ mo rò pé ó fẹ́ ṣòfò ṣá ká mi níṣe díẹ̀díẹ̀ o ọmọ tọ̀sọ̀ mi níṣe díẹ̀díẹ̀ Gàfárì Bọ́lájí ó ti kàn ṣòro ó ti nà Gàmúṣòro lẹ́ni ìṣòro dẹ̀ máa jẹ́ tiẹ̀ ẹ jẹ́ ń bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ kí n máa sọ ìṣe tó tèmi lọ. ṣé ẹ rí àwọn ọ̀rẹ́ àbùràmọ́ yẹn kíjọba lọ kó gbogbo wọn iṣẹ́ tí gbogbo wọn ń ṣe nìyẹn wọn ò ní sí alẹ́ wọn ò ní tààrọ̀ apọmọ ọlọ́mọ lẹ́kún jayé ni wọ́n ìkà ni wọ́n ìdààmú ni wọ́n ìdààmú àdúgbò ni wọ́n.
ngoro sorry wala ku ne be wi mo lay ke yo bori are salat ko da wai lásìkò yìí irin wọn gbẹ̀rín trust nobody ìlà wà báyìí àtàfà àtàwọn èèyàn ńlá. ẹ wo ọmọ ṣéwù ṣé ẹ ti rí ọmọ ṣéwù ògo ò ní dojúrú ògo a máa lọ sókè àáfàá lọmọ yìí náà o kò ṣe lóun fẹ́ lọ górí èèyàn ó bọ́ sọ̀n láyìn ẹ̀yìn àáfàá kan tún bu ẹ sọ pé àáfàá òní kọ́mẹ́dì ní kìnnìkan ṣe bí tálẹ̀tì ẹ̀ ló ń lò nìṣó ní ọmọ ṣéwù. ọgbẹ́rì kan gbọ́ máa bọ̀ ọba fẹ́ kánjú kú àmọ́ ìlú da àwa ta wà nínú ẹ̀ ìlà dààmú rárá. torí náà ẹ mọ̀ sọ pé Ìlọrin ọ̀dà Ìlọrin dá kódà èèyàn rí ń bẹ̀ nínú ẹ̀ àmọ́ àwọn àṣàwọ̀ bẹ̀ ìlérí wọn ni. ìlú ọ̀rẹ́ bì kan ìlú dá àwa ta wà nínú ẹ̀ láfẹ́ bàlújẹ́ ẹ má máa gbé Ìbàdàn tí ọjà lè ojú ní rọ àbọ̀ àwọn ìdẹ́jà ní bẹ́ẹ̀ lò sólè ní wọn ni ìbọn ọmọ Ìbàdàn ni wọn. má sọ fún ìyẹn pé ọmọ Abẹ́òkúta ọ̀gbọ́dọ̀ fẹ́ wọn àwọn ní bẹ̀ nínú ẹ̀ ìṣèlú wọn fi yàn sẹ́sọ rárá àwọn lẹ́yìn ibú nù wọn àwọn la dáama àwọn ni wọn dáwọ yẹn bóra. àsìkò táwọn ọ̀rọ̀ yìí ọ̀rẹ́ rẹ ni jọ́ta mi ó lè jẹ́ pé torí ìwà àbòsí la ìmúra yín lọ́rẹ̀ máa ẹ̀sìpẹ́ẹ̀tì kí n bá ọ fẹ́ràn rẹ̀ ó lè jẹ́ lérí ibú ni. torí ibi tí àti ẹ̀sìpẹ́ẹ̀tì wò sí láti ń ba nísìn ìlara lọ́dọ̀ àwọn àfa àbòsí lọ́dọ̀ àwọn àfa ẹ̀ ń gbàsọ lára òkú ẹ̀ gbàsọ lára adìyẹ ẹ̀ ti sọ sí yòókù bẹ́ẹ̀ wọ́n bá sọ àjà sí yòókù wọ́n wà pé lápàdé ọba lápàdé pàdé sọ sí yòókù báyìí ibi ọba wà bọ́ọ̀ bá lé òní ba àṣírí rẹ̀ òní bò kò sí ní bò kí ni ń bẹ lára ayé tẹ̀tún lera ẹ̀ ń wá sí ara yìí ọ̀rọ̀ wa tún náà sí di jí náà ọwárí tí ọwárí wà kárẹ̀ Mahmudu àwùdárù kọ́ àlùbọ́sà ni àbápa àlùbọ́ bọ́ọ̀ bá di gbọ́kàdé yìí àkọsẹ́ tí ó mú ọ sí. ọmọ ṣé wo ṣé o ṣé ẹ ríṣẹ́ táwọn àfáà ń ṣe wọ́n á mú ẹdìyẹ òye wọ́n á tú wọ́n á gbaṣọ lára ẹ̀ wọ́n á wá máa porí olórí síbẹ̀ pé lágbájá ọmọ lágbájá àti jẹ́ ẹ sí hòhò lẹ́ni o ò dẹ̀ ní jẹ́yàn mọ́ wọn ló máa rí bẹ́ẹ̀ kì í ṣerú Fákànyìnsọ́lá Ọ̀ṣúnìkẹ́ láṣẹ Elédùmarè àṣírí tí náà ò ní bò mọ́ ọmọ ṣéwò òun náà kéwú o ìgbà tóun ò lè pààyàn tí òjò ya alápatà tí ò lè ṣiṣẹ́ lórí snap ó fi sí òun yà gba ọ̀nà títí ẹ̀ lọ́nláìn ọmọ ọlọ́mọdé ń jẹun wẹ́rẹ́wẹ́rẹ́ ogun abúyọ mo ìtọrọ fún ẹ kórí bẹ́ẹ̀ fáwọn ọmọ tèmi náà. Nàìjíríà ti bàjẹ́ pẹ̀lú àṣẹ Elédùmarè pressure máa bá gbogbo yín ni kí ni purpose of kéwú tẹ́ ẹ sọ pé ẹ lọ ké gan kí ni ẹ̀yin àáfàá tẹ́ ẹ ní ìtì yọ̀ǹdì ẹ máa lo mọ́tò bọ̀gìnì ṣe bẹ́ẹ̀ sọ pé ẹ fẹ́ jíṣẹ́ Ọlọ́run fún wa ni ẹ fẹ́ tún ayé tiwa ṣe ni àbí ohun tẹ́ ẹ sọ fún wa kọ́ nìyẹn tẹ́ ẹ bá ti lọ kéwú kán lè máa fọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa ẹ mọ́ ọmọ lọ sílé kéwú tó bá ti gbọ́rọ̀ Ọlọ́run kò ní lè ṣìwàwù at the end of the day àwọn tó ń mú mi kéwú tí wọ́n lá kéwú tó ń jẹ kéwú tó ń gbọ́n kéwú mu tó ń bá kéwú sùn tó ń bá kéwú jí tí wọ́n ń ro kéwú ní gbogbo ọ̀nà òun náà doyè agẹ́ni lórí yìí o òun náà joyè agẹ́ni lórí yìí o ẹ lọ sílé kéwú ẹ jẹ́ ká mọ̀ yín kéwú kéwú ni yóò kú bọ́dọ̀ rún ẹ jẹ́ ká mọ̀ yín ṣẹ̀sìn agbọ́n ìwé òde ẹ̀sìn dúró àbẹ́ ọ̀lọ́ ṣe kọ́. ẹ jẹ́ ká mọ̀ yín kéwú ni yóò kú bọ́dọ̀ rún o ẹ jẹ́ ká mọ̀ yín ṣẹ̀sìn ọgbọ́n ìwé òbẹ ẹ̀sìn wí rárá kí kéwú ni wọ́n máa kú bọ́dọ̀ rún ṣe báyé kéwú lẹ ti rí ẹ̀yin ìka burúkú yìí ẹ wá gọ sábẹ́ ẹ̀sìn àṣírí gbogbo yín máa tú á wá káwọn tó lálàáfíà nínú yín ìsídà wọn ti ṣoògùn fún ẹrí wọn ti fi páàtì èèyàn sí àṣírí á tú àṣírí ẹ máa padà tù láṣẹ àwọn tó nílé ayé ẹ̀mí èèyàn la pè náà. tó burú ni kọ́ ọmọ bíọ́kà lọ́lọ́run. ọmọ ọlọ́mọ tó ti kàwé táwọn òbí ẹ̀. mo wá challenge gbogbo àfa tó jẹ́ sọ̀rọ̀ tẹnu yín dá lọ́rọ̀ tí gbogbo yín dìde ńjọ́ tí olórin sọ wípé ẹ ganu kalẹ̀. ó lẹ̀ ganu sọ́dọ̀. gbogbo àfa tó dìde ńjọ́ náà tí gbogbo yín pé káì ọba àbùkù kàwé àfa ọba aláàganu akùnrin kàní jáde apá ni àrùn akínní kan yóò wálẹ̀ yóò ṣe gbá yóò ṣàwò tẹ́bọ́lẹ̀ ganu ni. ẹ wo fìtínà tí àwọn àfa àfihàn àwọn ṣẹlẹ̀ lọ́rọ̀ ganu ọ̀ganu. èmi nìkan náà ní báyìí lọ. bẹ́ẹ̀ni. ẹ sì ní báyìí lọ ẹ ní tẹ̀lé yín lọ. Ayakumullah. ṣáàrí. orin tí yóò jẹ́ ń tẹ̀lé yín lọ. àfa Jackman àdámọ̀ lọ́wọ́ yẹ tẹ̀hù
Radiallahu ta'ala anha. Àfà Jaqmal ṣe rí àwọn nǹkan kan tó ń ṣe láti bí last year mo kàn máa ń fọ́ fún yín ni ó ti yé ẹ sì ń mẹ́nu ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń bá lọ yìí àfà yín ò tẹ̀lé wọn lóòótọ́ àfà Jaqmal. ni mo sọ fún yín wípé aláwọ̀ àfa àti àrùn sáyé àrùn àdọ̀tí àrùn ìdọ̀tí. àfà Jaqmal èmi ń fọ́ fún yín o àfà mi tí ó gbọ́ nǹkan kan rárá àfà yìí ti sọ pé àwọn àfà àrùn o ẹ̀rùn you are smiling. lára wa àwọn tí ò kéwú wọn wúlò jù wá lọ àwọn tí ò kéwú tí wọn lọlé kéwú rárá wọn wúlò lọ́dọ̀ Ọlọ́run jà wá fáta kéwú lọ. àwọn tí ò ké ní bẹ̀rù Ọlọ́run jù wá lọ ẹ lọ ẹ confirm ẹ àwọn tí ò kéwú tí wọn mọ nǹkan kan tí wọn mọ fatia wọn sì ní ìbẹ̀rù Ọlọ́run jà wá fà lọ. èmi ò kéwú mi ìmọ̀ fatia o àmọ́ ṣá ìpáyọ̀ Olódùmarè tó wà ní ara mi ní kọ̀kọ̀ ní gbangba ni àwa tá a kéwú agbádùn asán ayé wa da sánsán ẹ̀yin tẹ́ ẹ wá kẹtẹ́ ẹ mọ̀ tó tẹ́ ẹ mọ̀ sí apadà rí pé at the end of the day ẹ̀ ń gorí èèyàn ń pààyàn ni. èyí ṣe táwọn àfa ọ̀ jáde látàárọ̀ ó ti yẹ kẹ́ ẹ jáde kí gbogbo méjìlá ó ti kún kí gbogbo àfa ọ̀ máa sọ̀rọ̀ àwárí wípé kò sí tí ò ní jẹ́. ṣé ẹ rí ẹ̀yin àfa àlọrin ẹ jẹ́ kí n sọ eléyìí mi ì dẹ̀bu yín tó bá jẹ́ ìlú mi ló ṣẹ̀sì gbogbo yín àti gbé o àìsí rí nǹkan ẹ̀gánú. kó jáde kọjá wípé kó wá náà ti tẹ̀rì sínú ìbàjẹ́. ayakumula. bá a fa mi báyìí jáde tó báyìí sọ̀rọ̀ wọn kà ó dakọ̀ bẹ́ẹ̀ mo sọ fún ọ. bàbá mi àáfà Jaqmal wọ́n ní tí àáfà mi bá jáde tó bá sọ̀rọ̀ wọ́n máa kà nítorí pé òun gan nípìn nínú páàtì ọmọ yẹn àwọn kan wà nínú àwọn àáfà náà tó máa ń ra páàtì èèyàn tó fi ṣe ọṣẹ bìsàbìsà àṣírí yín ò ní bò bẹ́ẹ̀ bí gbọ́ ọmọ ẹ máa fi di ni wọ́n ní ẹni tó bá pani nípa ìdà náà la máa. mi báyìí sọ̀rọ̀ lérí èyí wọn kà yà abá alágbájá tó yẹ kẹ́yìn náà dá sọ̀rọ̀ yìí. ó tọ́ lẹ́nu yín. tọ́ lẹ́nu yín. ayakumula. tẹ́ ẹ ní dá sí ó wà technical fún mi láti dá sí. Alhaji Oríyọmí ẹ ṣe. torí pé ọ̀rọ̀ àwọn àfáà gbà míì tí èèyàn bá ń sọ fún wọn pé àwọn ìwà kan táwọn kan ń wù yìí kì í sáwọn ní tí ń hùwà burú yẹn nìkan ní yóò kó bá àwọn náà wọn ìfẹ́ rìnnà rí mo mọ àwọn àfáà kan nìbàdàn yìí tó yẹ pé àwọn ọmọ wọn ò rí èèyàn kankan ṣiṣẹ́ mọ́ fún ìjọmọ yahoo lọ tí wọ́n ti gbé wọn dé ọ̀dọ̀ Oríyọmí Hamzat lọ́fíìsì mi several times tó yẹ pé àwọn iṣẹ́ gbóná iṣẹ́ oògùn owó iṣẹ́ owó òjijì òun ni wọ́n ń ṣe irú àwọn ọmọ yẹn náà ṣé wọn ò ní ti lo páàtì èèyàn bí wọn ò bá ti lo páàtì èèyàn ṣé wọn ò ti máa ṣiṣẹ́ débi pé wọ́n padà pàdé àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ burúkú yẹn tí wọ́n padà lo páàtì èèyàn fún wọn bí bàbá wọn bá sì fẹ́ ṣe nǹkan bí wọ́n ṣe di owó nì wọ́n fa màálù lọ́wọ́ wọ́n ru ẹrù oríṣiríṣi they will not ask them irú iṣẹ́ wo ló kù tẹ̀ ń ṣe. Alhaji ọmọbìnrin Alhaji Oríyọmí ṣé ẹ rí tí bàbá wọn bá fẹ́ ṣe nǹkan wọn náà fẹ́ lọ sẹ̀sọ́ fáfá wọn á wá di ẹrù sórí wọn á kó owó dání báyìí iṣẹ́ wo ló ṣe ó yẹ kẹ́yìn bàbá tàná kẹ́ ẹ máa béèrè pẹ́ṣẹ́ wo ni wọ́n ṣe ẹ lọ wò wọ́n lọ́nláìn ní nǹkan bíi 2020-2021 wọ́n máa kó owó sọ́wọ́ tó máa ga báyìí. ìgbà wo ló di pàáfàá ń fowó yan gan ìgbà wo ló di pàáfàá ń fi mọ́tò yan gan àní káàfà ò tó sí àní káàfà ò mọ́ lo mọ́tò àní káàfà ò mọ́ gbélé tọ́ da ṣùgbọ́n ẹ̀ sí nípò à ń fi nǹkan bẹ́ẹ̀ yẹn yan gan torí pé kì í ṣe ilé ayé lẹ píríìchì fún wa ẹ̀ ń píríìchì fún wa bá a ṣe ní wáyé mọ́yà tí a fi ní torí ayé ká jẹ̀bi ọ̀run ní tẹ̀ ń bá. Alhaji ọmọborí owó àwọn àfáà yìí ti lọ fáfáà wọ́n ti jẹ́ kó yé wa páwọn bàbá ti tàná náà ṣe yẹn àwọn náà àfáà ti tàná ti yàtọ̀ sí ti tèní yàtọ̀ sí tàná wọ́n ti sọ fún wa bẹ́ẹ̀ wọ́n ti sọ pé àfáà ló lọ́lá wọ́n tó fọ́ àfáà ó ṣe mistake àná ni àfáà jólòṣe olówó làfáà torí wọ́n ti ṣògùn owó wọ́n ti tẹ́ǹdì. aṣọ nìyẹn díẹ̀ sì wà lójú òpó yẹn sá àbí èèyàn náà kọ́ ni lídà Abdulrahman tó pààyàn níbo náà láàfà àbí ọ̀lẹ́ tí ń tẹ̀lé kọ́ lọ́rẹ̀ẹ́ ni èyí ni wọ́n kọjọ àwọn àmọ́ kọjọba ní ẹmẹ́nìkan ìjọba mọṣẹ́ rẹ̀ náà síbi ìjọba ìbọ́lọ́pàá àti sẹ́mu ọlọ́pàá iná ló investigate tó ká mọ́ bẹ́ẹ̀ báyìí so tó bá dijọ́ mi irú ọlọ́pàá tó ká Abdulrahman yẹn máa gbogbo bó ṣe gé pàtó ọmọ ọlọ́mọ yẹn ọ̀yọ́ wà dá mọ́tò àfáà dúró pé ẹ sí boot ọ̀yọ́ ẹ sí képẹ́ẹ̀tì inú mọ́tò yín ẹ bá jẹ́ àwọn safe ẹ yọ ẹ̀dọ̀ àpò yín jáde ẹ bọ́ gbádá kí ló wà lórí nínú láwà níta ìwé nǹkan mọ́ àwọn ọmọ pé àfáà yẹn ọlọ́pàá yẹn sì ń tí ọ̀dà
tó bá tún arípa adá bá àbùdù kìíní kan bí orúkọ rẹ̀ pé ẹ ṣe bí mùsùlùmí nìwọ sọ yẹ kó o ṣe báyìí àbá bá Yorùbá lórúkọ rẹ̀ sọ yẹ kó o ṣe báyìí àwa la kọ́ wọn náà Ọ̀yọ́ State Àkútè tẹ̀ fi ìpè sí náà ìwà wa ló gbé wa débẹ̀ náà ìwà wa ló gbé wa débẹ̀ náà a ṣe dáadáa o a ṣe dáadáa. dandan níṣẹ́ rí tó bá ti tó time kan ẹni àfa àtàn bá rí kan máa gba ṣòkòtò ń di ẹ̀ we don't want àfa in our land again Ọlọ́run ẹ̀ ń dà wá láàmú ẹni wá lára náà ẹ̀yin tẹ́ ẹ bá dáa nínú yín ẹ̀yin tẹ́ ẹ dáa sínú ilé yín ẹ dáa sọ́kàn ara yín àti pé tí wọ́n bá kó 100% àfa àjọ 99 ni ò dáa 99 ẹyọ kan ṣoṣo náà ló gbádùn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ fún wa pé ànábì ní tó bá di kinní kan ẹ̀sìn ó máa pé 71 ìkan rí ẹ̀ ló fẹ́ gbà kí ló dé wọ́n máa padà sí ní dá wọn dúró ti débẹ̀ wọ́n ti ṣe dé level yẹn wọ́n máa dá yín dúró wọ́n á ní ẹbọ pátá ẹbẹ wù tírú environmental bẹ́ẹ̀ bá ń wáyé odidi trailer kan làwọn ìjọba máa fi kó oògùn lára àfa ṣé nítorí ayé òjijì la dáyé òjijì la máa lọ ṣé nítorí kẹ́ má bàa kú torí pé ẹ fẹ́ jẹun tó hùn ẹ̀dẹ̀ fẹ́ ṣiṣẹ́ ànábì gan ṣiṣẹ́ adaranjẹ ni Rasulullah sallallahu alaihi wasallam adaranjẹ ni kó tó di pé ànábì ó ṣe kí ni ó fọ́ fún Àdíjà ìyẹn nílò mímọ́ lámi nígbà ayé títí wọn lọ́hùn èmi ò ní ní kẹ́nìkan lò mímọ́ láti tèmi kálukú lọ láti tiẹ̀ kọ́lá papọ̀ ni ẹ̀yin ìka burúkú yìí ẹ̀yin ìka burúkú yìí ṣáná bí ò ṣiṣẹ́ ni Jésù nígbàgbọ́ tí ò níṣẹ́ òkú ni kí ló ń ṣe yín ẹ fẹ́ ṣiṣẹ́ rárá àáfàá kan ọ̀dọ́ náà ni ó ti tún jáde o àáfàá yẹn sọ pé ìgbà tóun bá lọ fi 6 years tóun fi kéwú pé àáfàá kọ́ ló máa kọ́ṣẹ́ àbí oníkìdí kan ló yẹ kó lọ kọ́ṣẹ́ ọmọ kékeré lẹni tá à ń sọ yìí o éèjì ò lè ju 20 something lọ ó wá kágbádá sọ́run bí àpàlùbọ́sà onígbà tóun bá lọ fi odidi kìíní kan years tóun fi kéwú tẹ wá sọ pé kóun padà lọ kọ́ṣẹ́ fọ́gá kóun padà lọ pé báwo ló ṣe fẹ́ rí outcome ó yá èmi ò bọ́mọ yẹn wí ẹ̀yin òbí tẹ̀ ń lọ jọmọ sílé kéwú ni ẹ̀yin òbí tẹ̀ ń lọ jọmọ sílé kéwú tẹ́ ẹ̀ ríran ríra yín tẹ́ ẹ̀ wo ọ̀la yín tẹ́ ẹ̀ wo future yín tẹ́ ẹ̀ wo báwo lẹ́yìn ṣe fẹ́ rí tẹ́ ẹ bá lọ tán ṣé ẹ ti ráyé báyìí iṣẹ́ bricklayer wà engineer iṣẹ́ káfíńtà wà iṣẹ́ wẹ́dà wà iṣẹ́ oríṣiríṣi iṣẹ́ aluminium anything ṣé ẹ dẹ̀ wá rí most of àwọn àfáà yìí ló kọ́ṣẹ́ o bọ̀ tí wọ́n bá ti lè kéwú tí wọ́n ti gbé àlùkìmbà sọ́rùn tí wọ́n ti tọ́ àgàgà kọ́lọ́ ń wá lọ kẹ́wọn kan lọ fi wọ́n sí mọ́ṣáláṣí kan pé kán máa kí jímọ̀ fún wọn ń bẹ̀ àwọn náà ti dọ̀gá nìyẹn lójú ara wọn o wọ́n ti di ṣéwù wọ́n ti di mùkàndámù wọ́n ti di àlìtọ́mtọ́mù àlìmùkàndámù àlìṣékì àlìbàrámọ́sí àlìgẹ́ni lórí àlìgẹ́ni lọ́rùn àlìfáni lábẹ́ àlìfáni lóbò àlìfáni lórí àlìgápá ọ̀tún àlìgápá òsì àlìtúfù èèyàn jáde òun náà máa padà dì ẹ lọ wá ṣẹṣe we don't want any àfáà in our land again kí kálukú lọ ṣiṣẹ́ àìmọye àfáà tó ní business tẹ́ ẹ bá lọ wò wọ́n àwọn àfáà àwọn tó kọ́ wọn ní kéwúbo làwọn náà ti bẹ̀rẹ̀ according to bẹ́mi dẹ̀ ṣe gbọ́ wọ́n wá challenge gbogbo. wọ́n ń jẹ́ kó yé pé kì í ṣe ilé kéwú ni wọ́n ti ń kọ́ wọn wọ́n ní táwọn ọmọ yẹn bá ti jáde ó ti yé ẹ mọ̀ it's like pé kọ́ńkọ̀ sọmọ pé bẹ́ẹ̀ ṣe lè defend ara yín nínú ayé rẹ̀ o ẹ ṣe bẹ́ẹ̀ ṣe báyìí o àwọn eléyìí tán bá ti wá rí alternative kan lórí àwọn nǹkan yẹn ṣe understand tẹ́nìkan bá ti rí àkáǹtì kan tó bí yóò kọ oògùn lọ́wọ́ ẹnìkan bẹ́ẹ̀ni kejì bá dé akọ́ fún bẹ́ẹ̀ni kan tá bá dé akọ́ fún ẹnì kẹrin akọ́ fún ẹnì karùn akọ́ fún ẹnì kẹfà akọ́ fún wọ́n ṣe máa kọ́ fún gbogbo wọn wọ́n wá sọ pé àwọn ti di àáfàá tí ń dáni lóhùn àáfàá tí ò ní ṣe alẹ́ tí ò ní tàárọ̀ ẹ̀yin tó dáa nínú wọn ṣe é rí tẹ́ ẹ̀ bá tètè bọ́ takẹ́ ìdìfẹ́ǹdì ara yín mo kí Sheikh Labib bàbá yìí ti jáde ọ̀nà yẹ kán pa ni àáfàá kan bọ́ torí kán má yìí tí ìpa ọba ọ̀nà ṣe fẹ́ pa orí yẹn àwọn wo ló tà á fún àwọn wo ló ń supply àwọn kan ní nǹkan kì í ṣe pé òun gangan ló ń lò gbogbo ó ti ń pa wọ́n ti pẹ́ tí wọ́n bá wá sọ pé wọ́n ní prógámù àsàlátù kan yá a máa lọ náwó bí ẹlẹ́dà ìgbà tó dẹ̀ ṣe pé ẹ̀yin tó ń wá náwó fún lásàlátù náà èyí kàn ganu kalẹ̀ ní ẹ̀níṣẹ́ alẹ́ ẹ̀ ní tààrọ̀ báwo lẹ ṣe fẹ́ bèrè ibi tó ti wówó
ẹ lè béèrè bí tó ti lówó torí pé kí ni ẹni bá ń ṣiṣẹ́ àmọ́ pẹ́ǹsì tó ń jẹ́ iṣẹ́ owó lára. Ìkà niyín, ọ̀dájú niyín, apọ̀ni ẹlẹ́ni lọ́kúnjayé niyín. Kò sínú ìjọ kan tẹ́ lè dé bó Muslim and Christian, both Muslim and Christian. Tẹ́ bá débẹ̀ lẹ́ni, tẹ́ bá náwó lẹ́ni, wọ́n máa kàrámọ̀ yín ni. Wọ́n máa gbé yín lọ sí level ni, wọ́n máa gbé yín sí level tẹ́ẹ̀sì. Ẹ bá lọ ṣẹ́ṣó, ẹ máa kó fún wọn, kó kan wọn. Àmọ́ ṣá tẹ́ bá wá ná débì kan, tẹ́ bá sọ pé ó sáfẹ́rẹ́ wọn ò ní mọ̀ yín mọ́. Ṣé ẹ ti ríṣẹ́? Ṣé ẹ rò pé religion is a problem for our land? Kì í sọ bẹ́ẹ̀. Religion is part of problem for our land. Religion yẹn problem ló jẹ́ fún wa nílẹ̀ Yorùbá. Problem ló jẹ́. Ṣẹ́rú èmi ìsìnlẹ̀ nìkan fẹ́ invite síbi kan tí màmá lọ náwó bí ẹlẹ́dà òun mo garun síbí. Ó ti yé. Àwọn kan ti wá sí láàárọ̀ ìtàn fẹ́ rajà. Iná òwò wọ́n bẹ̀rẹ̀ sí ní ibẹ̀ mi. Tí náà bá wọ̀ wọ́n á sanwó, màá wá sọ pé owó yẹn mo fẹ́ kó tí n fẹ́ máa lọ ná fún ẹ. Ọ̀tọ̀ ni pé tí n bá fẹ́ ṣe fàájì àyè ọ̀tọ̀ nìyẹn. Àmọ́ ṣá pé bẹ́ẹ̀ ni religion is a blessing. Business jàre. Business lè fi ń ṣe náà mọ̀ ó yé wa. Èyàn irú ọmọ tó gẹ́rì ó náwó sínú ìjọ kan. Business ní kẹ́yìn ṣá máa rówó kò bá pààyàn. Kò sí ìtókàn yìí. Ẹ̀yin olórí bobo tí ń bo mọ́lẹ̀. Ìjọba ẹ bá wa ti mọ́ṣáláṣí ẹ ti ṣọ́ọ̀ṣì. Ẹ ti gbogbo ẹ̀ àti ẹ̀fẹ́ religion kankan nílẹ̀ Yorùbá. Ẹ ti gbogbo ẹ̀. We don't want any religion in our land. We don't want it. Àfẹ́. Ẹ ti mọ́ṣáláṣí ẹ ti ṣọ́ọ̀ṣì. Ìgbà tí kòròdé tá a lọ ṣọ́ọ̀ṣì tá a lọ mọ́ṣáláṣí, ìgbé ayé wa rọrùn ju bá ṣe ń lò lọ yìí lọ. Ìgbé ayé wa rọrùn. Ẹ fẹ́ pè wọlé, ẹ lè pè wọlé. Ó ti yé. Ẹ lè ṣe voice note sórí WhatsApp kí n play ẹ̀. Bóyá kẹ́ ṣe voice note sórí WhatsApp kẹ́ bá wa play ẹ̀. Sàkáfí. Láì jẹ́ bẹ́ẹ̀, mi lè gba ẹ̀kọ́. Torí ẹ̀kọ́ ohun tẹ́ ẹ pè yìí. Ẹ wò mi lè gbé call for now, bóyá kẹ́ ṣe voice note. Tẹ́ bá ṣe voice note máa play ẹ̀. Ẹ ti gbọ́. So fóònù tí mo fi ń ṣe program òun lẹ pè sí yẹn. Ti gbogbo ẹ̀pá ìjọba Nàìjíríà ẹ jẹ́ kí gbogbo aká wà neutral. Ẹ jẹ́ ká wà neutral kí kálukú máa ṣẹ̀sìn ẹ̀ nínú ilé. Ẹni ẹbí bá máa pa kú nú wọn kó pa á kú. Ìgbà tí yín kòròdé tí gbogbo wà nínú ilé ṣé gbàtà ẹ̀ lọ mọ́ṣáláṣí ẹ̀jẹ̀ èèyàn ni. Kí kálukú lọ wá ṣẹ́ṣe. Ẹ̀yin ọ̀dọ́ àfẹ́ ẹ̀ lọ ṣiṣẹ́. Ṣiṣẹ́ ẹ̀dẹ̀ fẹ́ dàbí àwọn bàbá ti tànà. For example, ẹnìkan sọ history kan fún mi. Wọ́n ní àwọn lọ sí ibi iṣẹ́ kan, àwọn travel. Wọ́n náà wá pàdé àáfàá kan ńbẹ̀. Àáfàá yẹn wọ́n ní òru ló máa ń gbó. Wọ́n náà máa gbó bí ẹran ni gbó. Wọ́n níjọ́ kan àwọn wá pè kí ló ṣẹlẹ̀, kí ló fa gbígbó, kí ló túwò. Ló bá sọ pé ibi táwọn bàbá àti ìyá òun tí wọ́n ṣe é dé nìyẹn o. Pọ́wọ́ olóru náà ṣe é dé pé kóun lè máa ṣe lálẹ́. Ó ní tẹ́lẹ̀ àárọ̀ ọ̀sán everyday gbogbo ojúmọmọ lòun fi máa ń gbó bí ajá. Ó ní ṣe lòun lọ tojú bọ ohun tí ò yẹ kóun tojú bọ. Ọlọ́run lọ ṣe àwọn iṣẹ́ kan ni. Ó ní pé àwọn fẹ́ tinú ayé bọ́ sínú ayé mi. Kẹ́ wo agbára burúkú táwọn ọ̀dọ́ àfáà yẹn ń wá kiri. Wọ́n fẹ́ tinú ayé bọ́ sínú ayé mi. Wọ́n nígbà táwọn gbèsè ìrìn àjò. Wọ́n nígbà táwọn máa dé ibi táwọn máa lọ inú igi làwọn wọ̀. Wọ́n ní báwọn ṣe wọnú igi àwọn já sílùú kejì. Ó ní báwọn ṣe já sílùú kejì. Àǹjọ̀nú tó yẹ tóun máa kọ́kọ́ rí báyìí. Òun àtìyàwó ẹ̀ ń jà lọ́wọ́. Kò wálé attend sí òun. Ìbínú lòun bá lára àlìjọ̀nú yẹn. Ó ní ẹni tó dẹ̀ ṣiṣẹ́ yìí fáwọn, ẹni tó sọ díṣẹ́ yìí fáwọn ti sọ pé tọ́lọ́n bá máa bẹ́ẹ̀ ṣe ẹ̀ bá àlìjọ̀nú tó fẹ́ lọ báyìí ẹ̀ bá pẹ̀lú rọ̀wọ́rọ̀sẹ̀.
bọ̀ tó o bá ti bá tó bá jẹ́ bí ìbínú ló bá nǹkan ṣe ẹ ó wá padà at the end of the day ó padà sí ní igbó àwọn bàbá ẹ̀ wá dìde wọ́n jáde wọ́n bá sún gbígbó ẹ̀ sọ́wọ́ alẹ́ mọ́jú tílẹ̀ bá ti mọ́ ó máa wà nọ́mà àáfàá lẹni tá à ń sọ yìí ó ti wáwàkúwà ó ti kòkòkò gbogbo ẹ̀yin ọ̀dọ́ àáfàá tẹ́ ẹ bá ti wáwàkúwà tẹ́ ẹ̀ ń sáré mọ́tò kọlù kẹ̀kẹ́ tẹ́ ẹ̀ níṣẹ́ alẹ́ tẹ́ ẹ̀ níta àrò tẹ́lẹ̀ kọ́rọ̀ jọ ọ̀rọ̀ yẹn máa padà pa yín bẹ́ẹ̀ kọ́ lẹ́nu ẹ̀ ó máa padà wó pa yín ni láṣẹ Elédùmarè àṣírí yín á tú gbogbo ẹ̀yin tó ṣe pé kẹ́ ẹ bá ní oníjẹ́ kẹ́ ẹ da yé aláyérú òun lẹ fi ń ṣẹ̀sì títí àṣírí yín á tú láṣẹ Elédùmarè àáfàá kan náà wọ́n máa ń kọjá ní ọ̀dọ̀ mi bíbá ẹ̀ ní nǹkan bíi 2023 àrímọ́ bóyá àwọn ọmọ yẹn ti lọ mú so àáfàá yẹn máa ń wé láwà níní ó ti ya wèrè gbogbo ìgbà mo ti ẹ̀ sì wà nínú ẹ̀ha a máa sálámọ̀ mo ní èèyàn gidi ti ẹ̀ sì sálámọ̀ gan mi ì tí ì dá lóhùn talkless of wèrè èèyàn lèmi máa wá dá lóhùn kò jọ ẹ̀yin apanilẹ́kúnjayé burúkú yìí ibi oníṣẹ́ ti ń kọ́ṣẹ́ ẹ̀ kọ́ṣẹ́ ibi kálukú ti ń sáré kóhùn jẹ́ èèyàn àfi kẹ́yìn ṣá máa pààyàn kẹ́ máa fi wọ́n ṣoògùn owó ìjọba ẹ kó gbogbo wọn kán pẹ́ lẹ́wọ̀n bí ọ̀bọ. ẹ jọ̀ọ́ ẹ má bínú o mò ń sẹ́ẹ̀tì kínní yìí ni o. Ọlọ́run má ìka àwọn àfáà ganu ìkan kó bá mi. Ẹnu tí ẹ ti gbẹ tí ẹ rò pé ọ̀rọ̀ gidi ni mo lọ gbọ́ first note ẹnìkan ṣe ni ẹnu ẹ ti gbẹ ẹ wò wọ́n ṣàtàkùlù náà àwọn àfa gẹ́rígẹ́rí wọ́n ṣàtàkùlù náà ẹ bá wa ṣe gbogbo wọn gbọ́dọ̀ kù nílẹ̀ Yorùbá wọ́n ṣàtàkùlù náà kò bá àjágbà àfa ni ẹ kó gbogbo wọn sí gbàgà wọ́n ṣàtàkùlù náà bàbá wa Tinubu ẹ bá wa ti mọ́ṣáláṣí wọ́n ṣàtàkùlù náà bàbá wa Tinubu ẹ láṣọ́ọ̀ṣì ní kọ́kọ́rọ́ pa wọ́n ṣàtàkùlù náà kí gbogbo wa máa jọ́sìn nínú ilé wọ́n ṣàtàkùlù náà gbogbo wọn náà ń pààyàn kidnapper terrorist apààyàn ni wọ́n ṣàtàkùlù náà ẹ wá gọ sábẹ́ ẹ̀sìn Alhaji Oríyọmí sọ pé wọ́n ròyìn pé ká máa ṣe dáadáa wọ́n ní ká máa ṣe dáadáa àbá dáadáa lọ́wọ́ wọn ká má pẹ́ ní ẹlẹ́ni lọ́kúnjayé àdẹ́dọ̀ dìde àwọn lójó ya lọ́ni lọ́wọ́ gbà wọ́n ní ká pín ìwọ̀ fóníwọ̀ àdẹ́dọ̀ dìde àwọn náà jẹ tẹni ẹlẹ́ni mọ́ tiwọn
ó ní pé ká ṣe déédéé ká ṣe dọ́gbandọ́gba a padà rí pé kò sí lọ́wọ́ àfà ìgbà tá àfà tẹ sọ pọ̀rọ̀ ẹnu ní ká ẹgbọ́ ẹ má wò ṣeun kí ló wá kù àwọn òkò yín jẹ àsẹ́ǹdì o kò sí ohun tẹ fẹ́ ṣe fún Kányìnsọ́lá ẹ lè ṣe nǹkan fún mi ẹ wò mọ́sátà kùlú náà ajé awáwáwá ọlá ò ní fi wá sílẹ̀ lọ láṣẹ Elédùmarè Abudu Gafari Bọ́lájí ó ti gba ohun tó fẹ́ máa sì látẹ̀mí lọ ó ti yẹ torí jẹ́jẹ́ mi ni mo dúró so bó ṣe jẹ́ nìyẹn ojú òní tí oníyan ṣe ọlọ́bẹ̀ ṣe àwa tá a jẹ́ Akwa Ìbínú ṣe rí pé gèlè mọ́sátà kùlú náà mo wélé ni ẹ wo ìjọba ẹ ṣèwádìí yín dáadáa o ẹ ṣe gbogbo ẹ kí gbogbo ẹ pé o so aago kan ti ń lọ lù ojú òní tiwa. Míláyọ̀ ẹ fọmọ tọ̀ṣọ̀ okay mi ti ọ̀dà sáà nǹkan tó yẹ kọ́ dáadáa bọ̀ mo sì gbọ́rọ̀ díẹ̀ ó ní ọ̀ṣẹ́ ọlọ́bẹ̀ ṣe àwọn tá a jẹ́ Akwa Ìbínú mọ́sátà kùlú náà kí kálukú ṣe dáadáa ẹ jẹ́ àlòfẹ́ síra wa bí mọ́ṣáláṣí ò bá ṣe lọ ìjókòó yín sílé yín kò síbi tẹ́ ẹ ti pọ̀ lóhun tí ò jẹ́ yín ẹ̀yin ọmọ wa obìnrin ẹ̀dẹ̀ jẹ́ kórí yín pé kọ́pọlọ yín fa pó tẹ́ ẹ bá ti nẹ́ni tẹ́ ẹ ń fẹ́ ẹ má tún ganu kiri ibùn kankan kẹ́ ẹ má nì èmi ò rò pọ̀ online lẹ ti máa sọ pé bá pé ẹlòmíì ṣoríire lọ́ọ̀nláìn ẹlòmíì dẹ̀ kàgbákò ṣẹ́rí pọ̀ online ni gẹ́yì ti pàdé ẹni tó páyì ṣẹ́rí ọlọ́run á bá wa rọ́ òun òbí ẹ̀ lójú ẹ̀yin ọmọ obìnrin wá ẹ ti ẹ̀sà fáwọn àfa ọ̀dọ̀ ẹ má fẹ́ wọn mọ́ ọmọ mi obìnrin kan ò lè fá àfa mọ́ yàtọ̀ sáwọn ìtàn ti mú ìtó dáa nínú yín o kì í ṣèmi mọ́ láyé. ọmọ mi obìnrin kan ò lè fáfá mọ́ ẹgbẹ́ àbẹ́ dáhùn ṣé mùsùlùmí ni ayé àtijọ́ nìyẹn tọmọ bá fẹ́ ọkọ á ní ṣé mùsùlùmí ni ayé àtijọ́ kò jọ ọmọ mi ò fẹ́ mùsùlùmí kó fẹ́ ẹni tó nálàáfíà ẹni tó mọ̀ pé ọlọ́run bá ló lè pọ̀ òun ló lè jí ẹni tó nípayọ̀ ọlọ́run tó níbẹ̀rù ọlọ́run tí ò gbẹ́sìn lórí bíi ti háràhárà tí ò fi ẹ̀sìn bojú kó máa ṣe bí nísàlẹ̀ tí ò lo símbọ̀ ẹ̀sìn kódà yẹ pé òdólúgbe kú ni tí ò lo símbọ̀ ẹ̀sìn tó dẹ̀ ṣe pé apààyàn apanilẹ́kúnjayé alọ́nilọ́wọ́gbà mo dúpẹ́ fọlọ́dúnmarè o àrọ́mọdọ́mọ mi kan lóbìnrin lọ́kùnrin kò ní bọ́ sọ́wọ́ yín débi pé kẹ́yẹ pa èmi náà dẹ̀ ní í ṣiṣẹ́ ẹni tí màá bá ṣe tó máa kó bá mi Olódùmarè á kò rí ẹ̀ káwá bọ̀síbọ̀sí Fákànyìnsọ́lá òná rẹ̀ kò náà ta ṣé ẹ rí ẹ̀yin tẹ́ ti jẹ́ fáǹsì mi torí yín pé tọpọlọ yín ṣiṣẹ́ I'm okay with it with us I'm okay pẹ̀lú yín nítorí pé kéèyàn tó lè dúró ti Fákànyìnsọ́lá lórí áàpù yìí ó fẹ́ gbóòtọ́ ọ̀rọ̀ ni o Ọlọ́run. bẹ́ẹ̀ ni bàbá mi Àbáyọ̀mí tí wọ́n tapò ẹ gbogbo ẹ̀yin fáǹsì mi ẹ ti tó mi àfi dúpẹ́ fún lọ́wọ́ Olódùmarè ẹni tó bá dúró ti Fákànyìnsọ́lá tó fẹ́ máa gbọ́rọ̀ ẹnu mi ẹ lọ wò dáadáa ọmọ ọkọ ní kì í ṣọmọ àlè bọ̀ gbogbo ẹ̀dá tó bá ti ń bú mi irú Abudu Gafari Bọ́lájí yẹn ẹ lọ wò dáadáa òun náà ń ta páàtì èèyàn nítorí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ mo bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ó bẹ̀rẹ̀ sí ní bú mi ó bẹ̀rẹ̀ sí ní bú mi ohun tí mi ìjẹ́ òfin kọ́lé báyìí mi ògùn ló máa fẹ́ jẹ wẹ̀mí tó bá wà o ò lè délé báre mọ́ Abudu Gafari o àkó kagbákò ló máa pọ̀rọ̀ tó mọ́ tó mẹ́sàn máa jẹ́ tiẹ̀ lẹ́nu fún ẹ̀ àṣẹ́gun ó ti rí bí o ti ṣẹ̀bẹ́ oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe àwa tá a jẹ́ Akwa Ìbínú èní lọ́jọ́ ajé àfilé wa ṣe bùgbé o àánú awáwarí o ẹni tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ DM mi ẹ ti gbọ́ kẹ́ẹ̀dẹ̀ gbé polówó yín wá kábà yín polówó ẹ̀ ìpolówó làgùn mú owó ojú òní tiwa àánú abáwa gbé Ìfákànyìnsọ́lá ṣetán o mòrèlè bàbá tó bí mi Ìfákànyìnsọ́lá aláṣàbí ọmọ ọkọ ni mí Yorùbá ṣálá aláṣàbí o Yorùbá ni bàbá mi Yorùbá ni ìyá tó bí mi sáyé mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè o pé Yorùbá ni mí Yorùbá ṣá ni mí o Yorùbá làwọn tó bí mi I'm proud to be a Yorùbá to be Yorùbá to be a Yorùbá.
èmi dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi o tí mo tẹ̀lé ọmọ Adéyẹmọ Ìgbòho ṣà kì í ṣàpàyàn o kò géni lówó kò géni lórí Bíṣọlá kò géni lápá ẹni tápá ẹ bá wà sọnù o tó bá ní Ìgbòho lóge ẹ̀dá kún ẹyẹ o ẹ wá pa yín lọ síwájú ojú òní tiwa àánú á bá wa gbé o nkún rere á máa ṣẹlẹ̀ sí wa àdélébáre àkóyá ibi ló máa jẹ́ títí wa o àánú á bá wa gbé ṣe ẹ bá mi pín ẹpin kó lọ fáfá ẹ̀yin àfáà gidi akíyín o bàbá wa Sheikh Akeugbadegbon Gold mo kíyín ẹ̀yin àfáà gidi mo kíyín gan ẹ ti gbọ́ àmọ́ ṣá we don't want àfáà in our land again ẹ bá wa tó ń já àfáà ẹ bá wa ṣe kíni ẹ bá wa pa wọ́n rẹ́ kí kálukú lọ wá ṣẹṣe ọmọlúwàbí làwọn bàbá wa fi lò sẹ̀mí lánàá. àmì Olúwa dá mi láre Gabriel wọ́n ní I pray the Almighty God protect all our children amen àmì o àmì àṣẹ àṣẹgùn Ọlọ́run á fi ṣe ẹ̀ṣá ọmọ wa ò ní bọ́ sọ́wọ́ orí bí ò ṣe bẹ́ẹ̀ ó dàbọ̀ see you soon.